à ń lọ sọ́dọ̀ Fadilatu Sheikh Muhammad Isa Abubakar Ọ̀tẹ́ As-Salati nígbà mo kí wọ́n sìn wọ́n wá ń dúpẹ́ lọ́wọ́ mi pé ẹ ṣeun o adúpẹ́ o tí ọba wa Salati àwọn akẹ́rẹ́ abẹ́lé òun yọwọ́ wò ní tí n bá dé gangan yóò tún àṣẹ̀ṣẹ̀ ju kínní sórí social media lánàá ṣé bàndírì wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. ibẹ̀ láti ní mẹ́lẹ́ Khalifa Alfa Salati. ní mẹ́lẹ́ Khalifa Alfa Salati. Sheikhul Ulumi Alfa Salati. Sheikhul Hukumi Alfa Salati. Sheikhul Qur'ani Alfa Salati. Sheikhul Mahabba Alfa Salati. Sheikhul Anami Alfa Salati. Kulu. Ya sahibal izzi wal itirami wal fadli wal gausi Alfa Salati. Sama wa Ahmad waliduhu mazhuru bi shaykhi Alfa Salati. Jaddu wa jiddu إخواننا خذوا طريقة Alfa Salati. نعم الخليفة Alfa Salati. Alfa Inda Salati wòlíì Ọlọ́run tí ó farasin ẹni Ọlọ́run tó gbà fọ́ba ni yawmun la yawmayni Alfa Inda Salati. Bisimilayi baba. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. أسكب الصلاة فو محمد صلى الله عليه وسلم. مولانا أمير الجيش اغفر لعبدك يا حي الصلاة. يا ربي يا غفار. يا ربي يا غفار. اغفر لعبدك يا حي الصلاة. bẹ́ẹ̀ bàbá mi wí dáadáa gbogbo òkú tiẹ̀ náà ọlọ́run ó bá wa kẹ́ gbogbo wọn. Mufassirul Qur'an. o ṣeun. Mufassilul Burhan. Fahuwa al-imamu Yahya Salati. Ya Rabbi ya Ghaffar. Ghaffar. o ṣeun. Ya Rabbi ya Ghaffar. اغفر لعبدك يا حي الصلاة. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. mo kí gbogbo àwọn àfà ńláńlá tí wọ́n ń bẹ níkàlẹ̀. Salamun alaykum sunnatun nabawiyyatun. bẹ̀rẹ̀ láti rí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo tí ń jẹ́ ìlú Ìbàdàn ní àyín. Salamun alaykum sunnatun nabawiyyatun. Naam. Ijabatu fariduni ala kulli muslimin. o ṣeun. Ayakumullah ní ìṣẹ́jú kan wọ́n ní mọ́tò kan dí mọ́tò àwọn ọlọ́pàá tán fẹ́ lọ lídìí bàbá wa Khalifa ẹ̀sìn wa wọ́n ní kí àwọn ọlọ́pàá ó má bàa mú kí wọ́n wá gbé àkúrà náà kúrò lójú ọ̀nà BDJ 920 ẹ bá gbé kúrò lọ́nà torí bí àbárí àlífẹ́sìn
ètò yìí ò tí ì ṣe ẹ dákun torí Ọlọ́run. Salamu alaykum sunnatun nabawiyyatun. mo fi bàbá wa al-imam àgbà nílùú Ìbàdàn mo fi kí bàbá mi àgbà bàbá wa ẹ̀sìn ní òbí wa. Salamu alaykum. bàbá wa Najmuddin al-Kubra mo kí wọn. Sunnatun nabawiyyatun. mo kí gbogbo àwọn afalala àwọn bàbá mi nílùú Ìbàdàn ní àyín. Sunnatun nabawiyyatun ijabatu. ìfi ń kí gbogbo àwọn àlejò tá a wá láti ààyè dáadáa. Ijabatu faridun. Maulana Amirul Jaysh Abẹ́òkúta. Ijabatu faridun. gẹ́gẹ́ bí ọjọ́ tó ti lọ gbogbo ẹ̀yin bàbá tẹ̀jẹ́ ní Ọlọ́run gbogbo yín ni mo kí. Ijabatu faridun ni ala kulli muslimin. Alfawa àpọ́nlé ànábì. Salamun alaykum. mo sì dákọ̀ Muhammad yombo wọn. Sunnatun nabawiyyatun. àpọ́nlé Ọlọ́run kò ní fi ilẹ̀ láéláé yóò máa bẹ pẹ̀lú yín ni. Sunnatun nabawiyyatun. mo kí ẹ̀yin màmá mi ẹ̀yin ìyá olóríire gbogbo tó tara yín jáde ẹ̀ ní mọ̀sáré wọn. Sunnatun nabawiyyatun ijabatu faridun. àwọn ìyá wa ò sàmì dáadáa. Ala kulli muslimin. mo kí àwa olóríire tá a wà níkàlẹ̀ àwa ọ̀dọ́ olóríire. Salamun alaykum. àwa ògo ọ̀la. Sunnatun nabawiyyatun. gbogbo ntọ́lọ́ ń ṣe fún wa ò ní dìbànújẹ́ láéláé. Sunnatun nabawiyyatun. mo wá darí kíkì mi sọ́dọ̀ Maulana Amirul Jaysh. Sunnatun nabawiyyatun. Sheikh Abdul Qadir tàǹtọ́lọ́hún. Sunnatun nabawiyyatun. ìbéèrè ni sẹ́ẹ̀dì kan bẹ tó tú Ọlọ́run. Sunnatun nabawiyyatun. tí o bá sẹ́ni tó tú Ọlọ́run bá ń kan sáárá sọ́lọ́hún náà dáadáa. Sunnatun nabawiyyatun. afa dáadáa onínúure ọlọ́kànre. Ijabatu faridun. afa tó bẹ̀rù Ọlọ́run. Ijabatu faridun. afa tí wọn a máa appreciate oore ẹlòmíì. Ijabatu faridun. òun náà ní fi ń da ní fi ń dùn sí dáadáa. Faridun. èèyàn lè da aláwọ̀ kọ́ da lójú kí n ti ń bẹ nù rẹ̀ ó burú ju n tàn rí n ta lọ. Ala Kò rí kulli muslimin. kò rí bẹ́ẹ̀ fún Maulana Amirul Jaysh tàǹtọ́lọ́. Ijabatu faridun. Ala kulli muslimin. tọ́ ọ bá ń bẹ nínú ẹni tó fẹ́ lo ọdún yìí kanlẹ̀ pẹ̀lú àsìkí tó yànjú báyọ̀ bọ́ ànábì lẹ́ẹ̀mẹ́ta. يا خيار من الورى تعيشون ما دام bọ́ bá tún yòǹbó Muhammad dáadáa. tọ́ bá tún yòǹbó Muhammad dáadáa. إذا ما شئت o ṣeun. في الدارين تسعاد sẹ́bẹ̀ yẹn lọ fẹ́ lọ ni. فكسر بالصلاة على محمد فكسر بالصلاة على محمد Maulana Amirul Jaysh Abẹ́òkúta. ولا صوم wala sawmu. ولا صوم èyí tó dáa fún
fún gbogbo àwa tá a là ń ṣe tasawufu òun ni ká bẹ̀rù Ọlọ́run kọ̀kọ̀ àti ní gbangba ká lè ṣẹ́kù lọ́la. يسير ولا صلاة Salatu fún Muhammadu. لمن Wọ́n tún wá tu ẹrù rẹ̀ wọ́n tún bá kẹ́nikẹ́ni kan lọ́kàn rẹ̀ tí ó da. Liman taraka صلاة salata. على محمد لمن ترك صلاة على محمد صلاة على محمد لمن ترك صلاة على محمد Mo fẹ́ sọ̀rọ̀ nípa taqwallah. لازم Sẹ́mi tí ń sọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run. لازم À ń jẹ́sàn fáwọn tàná ní títorí ìfaragbolẹ̀ wọn tí wọn ò da nǹkan kan mí papọ̀ mọ́ Ọlọ́run làwa fi jẹ́sàn fún wọn la fi ṣẹ́kù. لازم Gbogbo àwa tòní ròyòròyò ayé nìkan ní ń bẹ lọ́kàn wa. Allah Allah ńlọlọ́tọ̀ yálà màláhù ń bẹ lọ́dọ̀ wa. يسير ولا صلاة بتقوى الإله نجا من نجا. وفاز وصار إلى مرجع bọ́ ọ bá ń bẹ nípò kan lónìí rọra tẹ̀ rọra lò ó torí àwọn kan ń bẹ wọ́n bò háyà lánàá àmọ́ ńgbà tí wọ́n ríra wọn Ọlọ́run yọ sí wọn. ومن يتق الله يجعل له كما قال من أمره مخرجا. gbogbo ìgbà tí ń bá kanásù tí mo fẹ́ kà yìí a máa jẹ́ ìbẹ̀rù púpọ̀ fún mi pẹ̀lú wípé gbogbo ń ta gbé lọ́wọ́ yìí tá ń bá bàrà rẹ̀ lọ́wọ́ ara wa sọ́lọ́hún ó gbà lọ́wọ́ wa ṣá. بتقوى الإله نجا من نجا. ọ̀rọ̀ àfàgbà Abdullahi al-Andalusi tẹ́ ẹ bá lọ wọnú al-Mustasrifu fi kulli fanni al-Mustasrifu. àfàwọ̀ Abdullahi al-Andalusi Sheikhul Iraq. وفاز وصار إلى مرجع. ó ní àwọn ọmọ akéwú wọn kì í ṣe 12,000. ó ní àwọn mùrídà wọn kì í ṣe 12,000. ó ní ìjọ àfàwọn Abdullahi al-Andalusi. وما يتق الله يجعل له. ó ní ilé kéwú ó ní zawaya ó ní àwọn hospitals Ọlọ́run kẹ́ àfàwọn Abdullahi al-Andalusi. ما يتق الله. tó bá ní Allah Ọlọ́run mú Ọlọ́run ó sì bá a mú. ما يتق الله. tó bá ní Allah Ọlọ́run tú gbogbo ntáyé bá dé tó bá ní kọ́lọ́run ó tú ahọ́n rẹ̀ dọ́dọ̀ Ọlọ́run ó tú. ما يتق الله. Alfawa Abdullahi al-Andalusi kana yahfazul Qur'an. ما يتق الله يجعل له. bijami'i riwayati sab'a. كما قال. Alfawa Abdullahi al-Andalusi wọ́n há al-Qur'ani sẹ́rí wa hafiza 30 hadisan an Rasulillahi sallallahu alayhi wa sallam. كما قال. Hadisi 30,000 hadisi anabi wa Muhammadu. كما قال من. Anabi náà ni mo dá kọlẹ̀ yòǹbó wọn kékeré báyìí. كما قال من أمره مخرجا. Àfáwà Abdullahi al-Andalusi wọ́n há hadisi anabi 30,000 sẹ́rí. ما يتق الله. Ẹ wo gbogbo orú àwọn qualification tí ń bẹ lára wọn ọ̀pọ̀ àbí ọ̀pọ̀. بتقوى الإله Ẹ dá mi lóhùn dáadáa. نجا من نجا. Gbogbo àwa tí à ń pera wa ní níta ń pera wa yìí jùsí wàá mọ ẹlòmíì ọ̀há sẹ́rí. بتقوى الإله
Fatia gan ẹlòmíràn mọ̀ sí gàtàgàtà ń bẹ̀ ni. bitakiwali ilayi. Ó sì ń pera rẹ̀ ní Ṣéhù Tàríkà. bitakiwali ilayi. Ó ń pera rẹ̀ ní gbogbo tó ń pera rẹ̀ ọmọ kéwú ọ̀tún ní ìbẹ̀rù Ọlọ́run. naja manaja. Amiru Jesh. Sheikh Abdullahi Al-Andalusi náà wọ́n fẹ́ travel njọ́ kan. Wọ́n fẹ́ lọ bọ̀ Tayyibu. Wọ́n fẹ́ lọ Baghdadi pẹ̀lú àwọn ọmọ kéwú bíi mélòó kan. Àgbà ọmọ kéwú Abdullahi Al-Andalusi njọ́ náà. Wọ́n pè kan ní Shubuli, wọ́n pè kan ní Junaid. wafaza. Wọ́n kú onílé, wọ́n lọ ẹ máa wọ Ọlọ́run. Ọba tí ò ní kú lójú kan kó tó mú ni. wafaza. Wọ́n wá dárin ọ̀nà, wọ́n fẹ́ kírun. Níbi tí wọ́n ti fẹ́ kírun, gbogbo àwọn ọmọ kéwú ń sáré lọ sọ́tún, wọ́n ń sáré lọ sósì. Wọ́n ń wá omi fún àfáà wọn láti fi ṣàlùwàlá tí ó fi kírun. wafaza wasoro ila maraja. Ànànà. Ibi wọ́n ti ń wó mi, àfáà náà bá ní káwọn náà trek díẹ̀. wa ma yattaqillaha. Làfáà bá rí bí odò kan, ó jẹ́ odò ìlú yẹn. Àfáà rí àwọn ọmọ obìnrin oríṣiríṣi ń bẹ̀. ma yattaqillaha. Kò sẹ́ni Ọlọ́run ò lè hàn lé mọ̀. Bọ́ ọ bá ti hùwà tí ọ̀dà lọ́kàn rẹ̀. At-taqwa hahuna. Ànábì náà yí bẹ́ẹ̀. Ẹ bá ń yòbó ń ṣe Ọlọ́run. wa yattaqillaha yaj'al lahu. Láàrin ibi tá a fa ti ń wo àwọn tí ń pọn mi. Àfa bá rí ọmọbìnrin kan. Imra'atun jamilatun latifatun. ma yattaqillaha. Ó ní àgbákò ẹwà. ma yattaqillaha. Bá a fa ti rí àfa tajú kan. Àfa ní adhihi ibnatu man. Ọmọ ta lélẹ́yìí. ma yattaqillaha. Àwọn ọmọ tó ṣe pé gbogbo nǹkan ní ń bẹ lára rẹ̀ ló pé síbẹ̀. ma yattaqillaha. Àfa lọ́mọ wo ni ọmọ wo ló gbé full option yìí ma yattaqillaha. tó kárí gbogbo ẹ̀ yìí. ma yattaqillaha. Àti fọ́ǹtì rẹ̀ àti báàkì rẹ̀ gbogbo ẹ̀ ó dọ̀ndọ̀ndọ̀ndọ̀ síbẹ̀. ma yattaqillaha. Yòbó yaj'al lahu. Yòbó ànábì kan ọmọ parẹ́ máyé la. kama qala min amrihi Mbọ́. makhraja. Òyìnbó Muhammad dáadáa. kama Mbọ́. qala min. Wọ́n dákọ̀ ànábì lọ́dọ̀ rẹ̀. Ó wà ní 2022. Àwọn kan bẹ́ẹ̀ nù sàárè ìwọ tún sùn lóru òní. yattaqillaha. Àdánwò ńlá ó dé sọ̀kalẹ̀ sáfà. ma yattaqillaha. Àfààní hadhihi ibnatu man. Ọmọ wo ni tó dà yìí. ma yattaqillaha. Odidi ẹni ọha Kùránì sẹ́rí tó ha àdísí 30,000 sẹ́rí tó láwọn ọmọ kéwú tó láwọn ìjàmọ́ ó láwọn ìjọ. yaj'al lahu. Wọ́n wá sọ fún àfà. Wọ́n ní ọmọ tẹ́ rí ọmọ ọba ìlú yìí ni. Àfà ní ó yẹ ká fi ṣe ẹlẹ́hà ká fẹ́. kama qala. Wọ́n wá ń sọ fún àfà wípé ọba tó jẹ́ bàbá rẹ̀ ó ṣàsọ́lẹ̀ kalẹ̀ pé gbogbo ẹni tí ó bá fẹ́ ọmọ yìí yóò kó nínú ẹ̀sìn rẹ̀ yóò bọ́ sí ẹ̀sìn tọ́ba yẹn ni. kama qala. Tọ̀yìbù jẹ́ ń kéwú tó bá kú nínú ẹ̀sìn rẹ̀ tó bọ́ sínú ẹ̀sìn ọba tí ń sìn yìí. Wọ́n gba aláwàní orí ẹ̀, wọ́n gba fìlà orí ẹ̀, wọ́n gba àlìkínbà ara rẹ̀, wọ́n gba tẹ̀sùbà owó ẹ̀, wọ́n gba gbogbo nǹkan, wọ́n wá gbé pọ̀pá fadá fún, yóò sì tún délẹ́dẹ̀ fa ìmọ̀ye ọdún. kama qala min amrihi makhraja. Yóò délẹ́dẹ̀. Àfààní ṣé yìí náà lẹ̀ wá ń pẹ́lẹ́? Ṣé kò jù bẹ́ẹ̀ lọ? Wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ. Àfààní ló ti yá àwọn ó ṣe. kama qala. Ẹ dákun torí Ọlọ́run bọ́ ọ bá rí àárọ̀ má yọjú. Àwọn tó pọ̀ fún níbẹ̀rù Ọlọ́run lánàá là ń sọ̀rọ̀ wọn yìí.
ìwọ ọ̀há Kùránì ọ̀há kankan ọ̀kan dagboru gbogbo gbà. bitaki walilahi. ọ̀ ń da nǹkan rú gbogbo gbà wọn ò sì mọ̀ pé wọ́n lọ ń dàrú ọlọ́run padà dá tiẹ̀ náà rú o. bitaki walilahi najama naja. àwọn ọmọ akéwù sunkún pẹ̀lú àgbákòwò ló kan àfa wọn yìí. àwọn ọmọ akéwù Ṣubúlé àti Junaid tí wọ́n jẹ́ àgbà ọmọ akéwù wọ́n banújẹ́ inú wọn bàjẹ́ pẹ̀lú àgbákòwò lélẹ́yìí àfa ní kálámù ti kọjá lérí àwọn. wọ́n fasa wọn sọ̀rọ̀ ilá mọ̀rọ̀jà. láàrin káàdì ìjúkáyà àfa àti bọ́lá wà ní. man yattaqilla. àfa àti bọ́ọ̀lì kíńbà. man yattaqilla. àfa àti gbà pọ̀pá àfa àti fẹ́ máa dẹ́lẹ́dẹ́. man yattaqilla yaj'al lahu. ẹ bá ní Allah. kama qala minni. ẹ wí bẹ́ẹ̀ dáadáa. amrihi makhraja. ẹ wí kọ́ halẹ̀ dáadáa. kama qala minni Allahu amrihi makhraja. Allahu kódà fi ilmi lóga ngbà àwọn lóga náà débi Allahu wọ́n ṣe kìbọ́dì. Allah. wọ́n ní alaha ya alahu ilaha nukilati harakatul amuzati ila lami tarifi summa sukinati wa udigimati lamu fi lami liula litika isaqinaini wa udigimati lamu fi lami thaniya nifin jahalla mahalla lahul maf'ul. Allahu la ilaha illa Allahu yẹn náà dákọ̀ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ló tún fa kọ́ wí. wal hayyul qayyum. wí dáadáa káwọn ọ̀tá rẹ̀ ọjà jùkùjùkù. bitaqwa lillahi. Mọ̀lánà Amirul Jaysh. Tántọ́ lọ́hún kò sẹ́ni tó tó ọ lọ́hún. wọ́n fàáza wọn sọ̀rọ̀. Máma rí bíi pé wọ́n nìkan ni gbogbo nǹkan. wọ́n fàáza. tó ń fi ń sakọ lónìí òun ní bó bá dọ̀la Ọlọ́run lè gbà lọ́wọ́ rẹ̀. wọ́n sọ̀rọ̀. Àfáàní kálábù ti kọjá bí oṣù mẹ́fà àfa àti dẹni tí ń dé ẹlẹ́dẹ̀. wọ́n fàáza wọn sọ̀rọ̀. gbogbo ilé kéwú tí ń bẹ ní Iraki nílùú wọn wọ́n tì í gbogbo Zaria wọ́n tì í gbogbo àwọn tí ń jàǹfààní lọ́dọ̀ àfa wọ́n tì í gbogbo olú Ọlọ́run ló mọ iye èèyàn tó ti kú. wọ́n fàáza. wọ́n bá nǹkan náà lọ. àfọ́mọ̀ pé nǹkan kan sáwọn. wọ́n fàáza wọn sọ̀rọ̀ ila maraja. Anana ọdọọdún kan Junaidu àti Ṣubúlé wọn ò lè lọlé. Taqilla. wọ́n wá ń sunkún jojoojúmọ́ pẹ̀lú àdánwò wo ni. wọ́n yẹ taqilla. Junaidu àti Ṣubúlé àwọn ọmọ lẹ́yìn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní bí Ọlọ́run pé Ọlọ́run ṣàánú wa lórí àfa wa má jẹ́ àfa wọn sọnù tẹ́yẹ̀yẹ̀ wọ́n ń pe Ọlọ́run ló kọ́tọ́ lọ́wọ́ ń jẹ. man yattaqillaha. Ọlọ́run bá lóhun ti gbọ́. man yattaqillaha. àwọn tó ń fojú di àsáwọn náà ni wọ́n padà sí pẹ̀rẹ̀ wájú Ọlọ́run. man yattaqillaha yaj'al lahu. gbogbo ìgbà tí wọ́n bá dọ́dọ̀ àfa wọn lọ́dún kan tá àfa ti lò lérí pé wọ́n ń dẹlẹ́dẹ̀ yìí tá a bá ń bá àfa sọ̀rọ̀ àfẹ́ gbọ́ èyí tá a bẹ Ọlọ́run lónìí ẹ̀já tún lọ́dọ̀ wọn. man yattaqillaha. wọ́n wá dọ́dọ̀ àfa wọn wọ́n kí àfa wọn wọ́n di pa àfa balẹ̀ wọ́n di pé gbígbàdúrà ti ń dé. ànànà wọ́n ní rí àfa wa ẹ dákun ntẹ́ nítorí rẹ̀ ṣe ntẹ́ ń ṣe yìí náà wọn ò tí ì fún yín náà àfa ní bẹ́ẹ̀ ni àwọn máa ń sunkún. afa ni se bẹ ha àwọn ọmọ ni se bẹ ha alukurani tẹ ha ǹjẹ́ ń bẹ alibakiya miniha ṣé ń bẹ nínú alukurani tó ṣẹ́kù lérí yín tẹ ha afa ni qad nasitu kulla. man yattaqillaha. mo ti gbàgbé gbogbo ntí mo ha nínú alukurani. man yattaqillaha. illa ayatayni. Aya méjì ló ṣẹ́kù lórí mi bí gbogbo Kùránì ti tó yẹn wọ́n ní ẹ̀ka aya méjì ẹ̀ka kan fún wa bẹ́ẹ̀. àfàbà ni wa man yuhinillahu fama lahu min mukrimin inna Allaha yaf'alu ma yasha. aya tó dájọ́ láàfà lérí náà láàfà kan ti.
man yattaqillaha. túmọ̀ rẹ̀ ni pé ẹni Ọlọ́run bá ti yẹ̀yẹ́ kò sẹ́ni tó lè pọ́n lé mọ́. man yattaqillaha. wọ́n ń pọ́n lé lónìí pé wọ́n ń gbogbo nǹkan ọmọ dá padà sọ́dọ̀ Ọlọ́run. ó ń pè wọ́n ní ìwọ ni tó bá yá ò ní síbẹ̀ mọ́. man yattaqillaha. àwọn tó rélé fún ibi tí wọ́n lọ wọ́n náà lọ bẹ́ńjọ́ kan. man yattaqillaha. Mawlana Amirul Kull. man yattaqillaha. sásìkò tí tó ni. yaj'al lahu. wọ́n láyà tó sẹ́kù nù wọ́n láyà tó sẹ́kù nù. kama qala. nínú àdìsí 30,000 tẹ̀ ha ṣe rí njọ́ sẹ́kù mbẹ́. min amrihi ma ó ní kọ́ de sí tukula mo gbàgbé gbogbo ẹ̀ illa hadithan wahida àdìsí ọyọ kan ló kù mbẹ́. wọ́n ní kí la àdìsí náà onímọ̀ badala dinahu fakatulu. man yattaqillaha. nínú sẹ̀ríà Islam ẹni ó bá ti kó nú ẹ̀sìn rẹ̀ pa ni. man yattaqillaha. sẹ́ẹ̀rí pàdísì tó dájọ́ lé lérí náà ni. ó Ọlọ́run ọba ńlá tó bù wá àyànláyé. wọ́n ní àfa wa tí wàá lọ sún yín dé gbogbo eléyìí. àfa ni tóun kàn rí gbẹ̀yìn ni wípé nígbà tẹ̀ ń sáré lọ tẹ̀ ń sáré bọ̀ tẹ̀ ń wó mi fún mi. kìnnì kan wá ń sọ nínú ọkàn mi wípé àwa náà ni wọ́n tó máa sá lọ sábọ̀ fún. àwa náà ni àwa la wà ń bẹ̀. ó nílẹ̀ kan náà nǹkan kan tó ń sọ sí i nínú ọkàn pé má sọ pé wọ́n ní sọpá wọ Ọlọ́run ni. ń bọ̀ nǹkan náà wí lákọ̀ọ́kọ́ Ọlọ́run ọ̀sọ́pọ̀ Ọlọ́run ni òun náà ni. lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó ní tóun kàn ní bẹ́ẹ̀ ni pé ìmọ́lẹ̀ kan jáde láyà o. ìmọ́lẹ̀ tó jáde láyà òun náà ló lídìí síbi tó lídìí sí. ẹ wo gbogbo nǹkan la wa ń pera wa lónìí ọ̀há Kùránì ọ̀há dìísì ọ̀mọ kankan a sì ń pera wa gbogbo nǹkan gbogbo ohun tó gbé lọ́wọ́ òun tàbí sọ fún ọpọlọ wọn gbà lọ́wọ́ rẹ̀. man yattaqillaha. àfàwọn àpẹẹlẹ ànábì bẹ́ẹ̀ bá gbogbo àwọn wàlíyé Ọlọ́run tí wọ́n fi wá sẹ́kù bí wọ́n ti sẹ́kù yìí inú rẹ̀ àtọkàn rẹ̀ ni. ala inna awliya Allahi. bàbá wa Shehu Kabara Maulana Shehu Karibala ẹ bá ń wí bẹ́ẹ̀ ni. la khawfun alayhim. Maulana Shehu Karibala ẹ̀sán tàná ni wọ́n jẹ́. wala hum yahzanuna. Majma'ul Bahrain ọ̀nà méjì ni wọ́n ti fa iná lọ́lọ́run ti sàgbákò àlùbáríkà fún wọn. alladhina amanu. látara bàbá ẹ̀yà wọn níjọ́ tí Maulana Shehu Shazili kú tá a wá dé láti Ìlọrin pẹ̀lú Maulana Amirul Jaysh. ìbànújẹ́ yìí pọ̀ yálà Shama'ili tá a máa kà yẹn tí èdè Tambarani là máa kà jọ wípé yálà Shama'ili Zayluni Nazur Muhammad Bayuni yálà Safa wali Irfani. mo fẹ́ ká mú ikima kan bí tí mo fẹ́ sọ yìí ni kó máa lọ díẹ̀díẹ̀ farabalẹ̀ tọ̀ yíbo ọmọ yìí tí mo fẹ́ kà yìí ayakumullahu. ọmọ yìí tí mo fẹ́ kà yìí èdè Tambarani lélẹ́yìí àbí kí n tú ọ lẹ́ẹ̀kọ́ takú sójú kan di. ayakumullahu. yálà Shama'ili Zayluni Nazur Muhammad Bayuni yálà Shama'ili ya sada makamu sha'ani nanshada nabugi wadamu'i badada wa shauki ilayhi maknuni ya la Shama'ili ya salla rasirukum dayim barra alifu ma'asi bil mifta lasmar wasidi zaytuni èyí tá ma kanjo nu baba na kibula sharafi wa fẹ́ràn ya la Shama'ili wọ́n wá fẹ́ràn ya la Shama'ili púpọ̀ àmọ́ èdè Ambarani tó jẹ́ àmọ̀túmọ̀ rẹ̀ Lárúbáwá ń bẹ nínú ẹ̀ èdè Ambarani mbẹ́mbẹ́. Maulana Amirul Jaysh mu àwọn adé láti Ìlọrin tí Maulana Shehu Shazili kú ìbànújẹ́ yìí wá pọ̀ wọ́n wá wò pé táwọn kọ̀ mí tí ó jẹ́ tèdè ti Lárúbáwá. Maulana Amirul Jaysh Abẹ́òkúta wọ́n wá sọ ní atawassulatu bi ahlil bayti rabbani. wọ́n wá kí àwọn àfáà mẹ́ta nínú wọn ni baba Nanzugu ni
bàbá tó bí ìyá Sheikh Karibala òun ní ń jẹ́ Nanzugu ni ntí ń jẹ́ Nanzugu ni lẹni tí máa lóso daiman lérí ìlóso ni wọ́n máa wà wọ́n èjòkó ẹlẹ́ẹ̀kejì Mọ̀lánà Shehu Kabara ẹlẹ́ẹ̀kẹta Mọ̀lánà Shehu Salati náfi wá kọ pé yálà sọfà wàlẹ̀ ìrìfàní ahladiyari samani bẹ́ẹ̀ bá lu bàndírì náà dáadáa ẹ gba yàrá yòówó lọ́wọ́ mi lónìí mbọ ẹ má jọ sáré gbogbo ẹ̀rẹ́ la máa ń ṣe àmọ́ bàndírì lùtọ́ ya ìyàkuyà ẹ̀yin tẹ́sí lu bàndírì náà ẹ dìde sókè bàndírì tá ń lù ní sinna àfìbẹ̀rù Ọlọ́run lù mọ́ àfi ká máa bàndírì ọ̀dọ́ kọ ni ó ṣeun. yálà sọfà wàlẹ̀ ìrìfàní ahladiyari samani ahlalkoribi samani siluni bi ahlilijilani. wọ́n wá bẹ̀rẹ̀ láti ibi kini kan Nanzuguni Shuhubali Maali Nanzuguni uni bàbá tó bí ìyá Shehu Karibala tó nini Nuru Sulalati Adinani Amiru wọ́n wá ní Yahiliyata dini kazariab warabito jaashil akatab zakili maghilati lile ahaba zakali makami tekwini jalali wishaha bidaawa àpọ́nlé ẹ̀gbọ́n tí ń wí jalali wishaha bidaawa leila nahara bilijalwa mabhuthu dauman bilkhalwa awasifihi kalla lisani kò sẹ́ni tó lè Mọ̀lánà Shehu Nasiru Kabara wọ́n wá ní ruha shamaili Afrika mahin tugatile Amerika bishiabi rosodi minfika soniaji sirru rahamani masala kolibi labbaika saadaika tezulu shawagili bihawaka soniaji farisu meidani bi Ahmada Sheikh Salati abuli ilahi fataya muzinati muminati bil awliya rabbani ruha shamail Afrika mahin tugatil Amerika bishia birosode minfika soniaji sirrura Mọ̀lánà gbà tí wọ́n wá parí ẹ̀ bọ́ wọ́n wá ní Yahya Salati adimuko Yahya Salati adimuko ó wá jẹ́ ká dìbò wọn ní sí àbí ọ̀jẹ́ bẹ́ẹ̀ mímọ́ ṣẹ́rábìkún mímọ́ ṣẹ́rábìkún náà wíri tí wá ìfẹ́ ìdọ̀tí kò dáwà má bí zédé yálà sọ́mà Elise lónìí Nazuru Muhammad Bayoni yálà sọ́mà Elise ẹ̀dínlẹ̀ sókè Nazuru Muhammad Bayoni yálà sọ́mà Elise lónìí Nazuru Muhammad Bayoni la ilaha illallah 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 la ilaha la ilaha illallah ẹ bá wa gba bàndírì kúrò ẹ gba sánà kúrò lọ́wọ́ àfọ lọ́wọ́ òsì o. ó dé abáwọn fa. ó ti dá a báyìí. ó dé abáwọn. a kí Sheikh Al-Fadil
Abubakar Isa ọ̀tẹ́ bàbá bàbá ń kó wa àwọn tó ń lu bàndírì wọ́n ní ẹ wá gbowó náà ẹ rí i pé gba àwọn làwọn ó dowó bò yín ẹ tí ò bá yín dá sí tẹ́ ń lù látàárọ̀ òpònú náà sì máa lù ó wà lọ́wọ́ ẹ̀yìn. ìwọ tó sí láàrin wọn kò ń bẹ̀ o. ẹ̀yin tẹ́ ń lù níjòkó látàárọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin ni ẹ pín wọn fáwọn yòókù ànàkùnmọ́ ṣé bàbá ti yọ̀ǹda gbogbo jama ẹ̀jẹ̀ àṣìlàkàdìjà kùnkànlé ilé àfikàn kó bá dáa tó báyìí tí ẹ̀mí gígùn ò bá sí mbẹ̀ ayé ó sọ̀rọ̀ mí ayé ó pìtàn mí bàbá wa Abubakar Isa ọ̀tẹ́ ayé kì í ran ni lẹ́rù o ṣùgbọ́n wọn a máa ràn yàn lọ́rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tí ayé ó gbé ní aburú tí wọn a máa sọ káàkiri ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí níta ìdá Olúwa má jẹ́ ó tẹnu yín jáde àmín. Ọlọ́run má jẹ́ ó tẹnu yín jáde àmín. má jẹ́ ẹ ṣìṣe àmín. má jẹ́ ẹ ṣìṣọ àmín. má jẹ́ ẹ ṣìrìn àmín. má jẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbé àmín. nígbà tẹ́ ń bọ̀ lẹ́ẹ̀kan mo rí ọ́fíìsà tán tẹ̀lé yín ó jẹ́ kí n mọ̀ yí pé ẹ mọ̀ tẹ́ ń ṣe iṣẹ́ tá à ń ṣe yìí ẹ̀mí ni kó o kọ́kọ́ sọ nọ́mbà 1 gbogbo nǹkan yòókù ẹ̀yìn ẹ̀mí ló tò sí Ọlọ́run má gba ẹ̀mí náà o. àmín. ìjàmbá tí apá ọlọ́pàá náà ò ní ká láti sọ yàn ń bẹ̀ Olúwa má fi kàn yín àmín. èyí tí apá ọlọ́pàá ó kà Ọlọ́run má fi kàn yín làkàjẹ́ àkùnlé ilẹ̀ àfi. ayakumula amaso àmín. ẹ má jẹ bàbá ẹ má tún dọ́là lẹ́tún fẹ́ mọ ẹ náà yìí nísìnyí ẹ má jẹ́ ó di báwọn torí Ọlọ́run ìwọ Ọlọ́run ẹ̀yin ọmọ tẹ́ ń gbowó yìí. bàbá mọ rírì àdúrà pọ̀. Ọlọ́run ní jí ó bàjẹ́ yóò máa dá sí Sheikh ọláyà al-Qur'an Karim ahsanallahu ilaykum wa yarfa'ullahu qadrakum. àmín. nígbà tí àwọn sheikh wa ọ̀tẹ́ tí wọ́n ti land nínú dáwà padà sínú pé ibo la ti wá ibo la dé ibo la ń lọ Ọlọ́run bá a sọ yín gúnlẹ̀ láyọ̀ àtàlàáfíà àmín. ọlá al-Qur'an Karim. àmín. ní báyìí